ní tọ́pìkì ni karama àfàgbà alájí àgbà lára kálukú tá a bá ní ká sọ láàyè yìí kọ́dà wákàtí tí wọ́n fún wọ ọ̀ka. àbáwọn àfàgbà Sheikh Tajul Adabi. rahimahullahu ta'ala. nínú létè mi tí mo gbé tí mo sun bẹ̀ ni ó kú pé bóyá mo mú mi bẹ̀ lásán ilé tí bàbá wa alájí àgbà tí wọ́n parí nínú ilé àfàgbà ilé àfàgbà ibẹ̀ ni mo gbé. ẹ máa tẹnu bọ eléyìí lásán nínú tí mo rí nínú karama àfàgbà nínú ilé lásán ọgbà wákàtí tí ń fi sọ̀rọ̀ yẹn. wọ́n bá ní kí wọ́n tún sọ karama bàbá wa alájí àgbà nínú tẹ́mi náà rí bàbá wa alájí àgbà nínú tẹ́mi náà rí wọ́n ní kí n bá nínú tí wọ́n fún mi o kọ́dà mo kó wá tọ́pọ̀ àmọ́ àyò lè gbá kí ni wọ́n ní sọ̀rọ̀ lélẹ́rí fọ́dúlù sí láti rahimi ọlá tí ń bẹ fún ká dẹ bíbọ̀. ẹlòmíín wá ń jókòó lẹ̀ bá a ṣe jókòó lẹ̀ ní ètí ìṣàdúrà o ètí ń dààmú ayé rẹ̀ gbogbo yá bí àríwò tí ń sà ọlọ́run ní ètí ìgbọ́ látara pé òun dẹbí ọlọ́run ní ìgbọ́ ni. ẹlòmíín wá ní mà pé ibi tóun ti ń fi tọ́ fún ọ̀gbẹ́nu bàbá alájí àgbà wọ́n mà ṣe tọ́ da èmi ò níròyìn alájí àgbà kan tí ń sọ lẹ́yìn torí pé bàbá wa alájí àgbà nínú tí mo mọ̀ wọ́n mà ní nínú karama àfàgbà tí alájí àgbà èmi tí mo dòkó lu ọ àmọ́ tí bàtà yẹn bá gbà mí débẹ̀ àmọ́ tọ́pìkì yẹn dé o àfàgbà Sheikh Tajul Adabi àfàyè ọlọmọsàbà kẹwọn. amiina. bàbá wa alájí àgbà ọlọmọwọlọ àmín. ọmọ ní kéèyàn ròyìn alájí àgbà ní bàbá alájí àgbà ṣe rí kò sẹ́ni tí wọ́n gbé máìkì fún láàyè yìí kọ́kọ́ sọ̀rọ̀ nígbà àkọ́kọ́ tọ́ba fẹ́ yọ ọmọ òsì ló fẹ́ yọ ọmọ àlè ní òní kọ́kọ́ mẹ́rin bàlájí àgbà ọwà lẹ́yìn àfa bàbá wa gbóhùn wá sí àgbáyé àfa mi jòkó báyìí gbogbo àwọn ajánẹsẹ àwọn tí mo bá bàbá wa gbà bá náà àwọn àfa wa pọ̀ gbogbo ẹ̀yin màmá wa ní ń bọ̀ wá kí ẹ̀yin lẹ ṣàánú wa báyìí nígbà yẹn kọ́kọ́ gba owó láyé àyè ni mo ti kọ́kọ́ rí owó àṣé ìmọ̀ràn lọ bẹ́ẹ̀ náà. alhamdulillah. àwọn ìyá tí wọ́n fún wa ní bàbá wa gbá ló mẹ́ta. Allahu akbar. alam tara anna Allah khasha kamalana. gbogbo orí tó bá mú wa lọ́kọ́ wọlé. wa yakhtassu rabbi man yasha'u bi rahmatihi. ọlọ́mọ sábà jẹ́ bàbá alájí àgbà. alam tara ní tẹ̀lé ọ ni. anna Allah khassa kamalana. Bọ́bí kì í bẹ wọ́n jù mí bàbá aláǹgbọ́sà wọ́n bẹ́ bàbá wa gbà ló ní àná fún ọ̀fà wa. ويختص ربي ما يشاء برحمتي وأصل كمال ثابت وفروع فسبحان من وفى الكمال لعزتي bẹ́ẹ̀ bá ní ìdí kò ní ṣe é mà kíyàn púpọ̀. فطاعا وترها ẹ̀mí mà gbára sí i. كنت من عدميته. bàbá wa alájí àgbà ní sùúrù. أكرمكم ó الله. ní ìkẹyọ̀ kan mo rí tẹ́mi fẹ́ fi kí bàbá alájí àgbà ẹyọ̀ kan ní kọ́dọ̀ tí ì lọ bẹ̀. bàbá wa ni wọ́n sì wí. tí a bá ní alájí àgbà bàbá wa alájí àgbà tí ìròyìn náà ò tako tí ò jù bẹ́ẹ̀ lọ tí ó sì lékún dáàbò máa ìkẹyọ̀ kan náà ni mo fi wọ́n jọ. أكرمكم الله. èmi kọ́ mo fi wọ́n jọ. bàbá wa àgbà ni wọ́n fi wọ́n jọ. أفاكم الله. wọ́n wá sí àgbáyé mo gbọ́ lẹ́nu wọn. wọ́n sì ní ìkànnì ọmọ bàbá wa alájí àgbà lọ́kọrin náà ẹyọ kan tí fi sí ròyìn alájí àgbà náà. ọlọ́mọ aláyè gbà mí tí má sọ kalẹ̀ máa wá sọ karama àfa àgbà alájí àgbà tí bẹ lára mi níjọ ọmọ ọjà kọ́tà ń lé alájí àgbà. أكرمكم الله. bàbá wa alájí àgbà kò sí tí mo fi wọ́n jọ gbà Nábì Muhammad. صلى الله عليه وسلم. afa wa èmi kọ́ ọmọ kọ́ wí wọ́n ní wọ́n ka annama anta nabiyyu Muhammadin. وكأنما أنت النبي محمد. bàbá wa ló mẹ́ta bá wa ti wí wọ́n ti mi rí báyìí pé
wọ́n ṣe rí náà nù wọ́n ti gbọ́ orí yín níjọ́ mo ti wà ní tìdá yìí wọ́n ti fi di alájà àgbà bẹ́ẹ̀. bàbá wa ní adétayà yìí bàbá àṣàkọ́bí wọ́n lọ dà fún. amina. ọlọ́ba akẹ́wọ̀n. fata andama. wọ́n wo bàbá alájà àgbà wọ́n ní fata andama anta nabiyyu Muhammadin. fata andama anta nabiyyu Muhammadin. فكأنما أنصارك لأنصاري فكأنما أنصارك لأنصاري فكأنما أنت النبي محمد فكأنما أنصارك لأنصاري فكأنما محمد. bàbá wa Ṣàkọ́fí wọ́n wà lájẹ́ àgbà bẹ́ẹ̀ bá sì gbogbo ẹni tó mọ alájẹ́ àgbà tó mọ alájẹ́ àgbà ìròyìn alájẹ́ àgbà bá a bá ròyìn àmọ́ fi ti sára ní Muhammad. fata anama bàbá wa alájẹ́ àgbà. anta nabiyyu Muhammad. ẹ ti kó wà Nabi Muhammad ẹ̀yin gẹ́ ẹ bẹ́ẹ̀ gbà ẹ̀ dà Nabi Muhammad. fata anama ansaruka li ansari. Ansaru alájẹ́ àgbà èmi yìí tá a wà ń bẹ̀ ẹni tó bá ní Ansaru tá a jòkó yìí kọjú Ansaru Anabi Muhammad kò rí nǹkan dáadáa torí bí wọ́n ṣe ń péjọ fún Anabi Muhammad wọ́n dà kìí ṣe jọ́ mẹ́jọ nìkan gbogbo àwọn sàhábà Anabi Muhammad wọ́n péjọ síwájú Anabi báyìí náà ni alájẹ́ àgbà wọ́n ibi dá ti bọ̀ fún wọn ju Anabi yẹn yẹn wọ́n bá bẹ́ẹ̀ bá wà àwọn ju alájẹ́ àgbà wọn ní máìkì dọ́wọ́ rẹ̀ báyìí ọ bẹ̀rẹ̀ bàbá alájà àgbà ni wọ́n ṣe báyìí ni wọ́n ròyìn wọn bàbá alájà àgbà wà ní wọ́n tún kọ́ ọ̀rọ̀ yàn kan dìde bẹ̀rù ẹ lọ sọ fún kọ́ lọ fi tọ́pì ẹni ọmọ ṣe wá sí bàbá rẹ wà ní ẹni ọmọ ṣe wá sí bàbá ò ti rí pé ilé yìí ṣe èmi wọn wá ní kọ́ wá rí lónìí kọ́ ọmọ ṣe wá sí tẹ́ni wọn ò bá tún wá gbọ́ títọ́ náà alájà kìnìún ìwọ̀n sáà tún bẹ alájà àgbà ni ẹni wọ́n tún lé báyìí alájà àgbà wọ́n àgbẹ̀ àbọ̀ wọn àṣẹ ẹ̀dá wà sí ibú wọ́n lè fọ̀rọ̀ kan wá dá wà sí alájẹ́ àbọ̀ ọmọ bọ̀ wá sórí ìjòkólẹ̀ tọ́lọ́nù àjọ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. àti géètì ń dàrún alájẹ́ àbọ̀ wà ránṣẹ́ wọlé ẹ lọ sọ fún wọn ẹnìkan kọ́ mọ́ dìde fún mi ẹnìkan kọ́ mọ́ dìde tí ń fi wọlé ẹnìkan kọ́ mọ́ dìde àáfà àti ṣe wá sí. pé mo ṣe gbé máìkì mi dání tí ń tọ́ kéwú níwájú ẹ̀yin àgbàlagbà kí wọ́n èmi wá ń rọrùn pé bàbá alájẹ́ àgbà ní kẹ́nìkan ká má dìde o kálukó jòkó ní o sẹ́wọ̀n ké èmi sì ti dìde èmi dìde báyìí ìdìde ń èmi ti wà lẹ́jọ̀kó bàbá wa yọ ẹnìkan ò ní sọ fẹ́ nìkan tí kálukó ọmọ fi dìde alájẹ́ àgbò sì ní ẹ mọ́ dìde sẹ́mi àti ató wọlé ní tí mi sọ pé àwa wọn dìde fún. fàkà ẹnàmá ọ̀tán àǹtàn àbáwá alẹ́ ajíná bàbá wa ní sọ́mẹ̀lì ìkúdẹ́rà tìlá àǹsọ̀rò kálẹ̀ àǹsọ̀ báyẹ̀ bá gbà mí padà síbẹ̀ bàbá wa fà gbà ọlọ́mọ akẹ́ wọn bàbá wa alájẹ́ àgbà bọ́rọ̀ wọn ṣe rí náà nù ó ti tán náà nù mo ṣe ìròyìn ó ti yé kálukú man nawara Allahu qalbahu fal isharatu takfihi lọ́bẹ̀ wọn ni ẹjẹ́ ìsàdúrà bísmìláì kúrú wallahu òdìdí kan níye wà yí bá tún fi jíṣẹ́ fàlájẹ́ àgbà àlékún kẹ́ni o tún bá ṣe fún wa àlékún gẹ̀ bá ṣe fún wa àtàwọn àti gbogbo àwọn ọmọ wọn tó ti lọ àtàwọn àti gbogbo àwọn ọmọ kéwù wọn yányán tí wọ́n ti lọ lédè àfáà mi òun àṣẹ àgbáyé bísmìláì kúrú wallahu bismillahir rahmanir rahim kul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. Gbogbo ẹ̀yin bàbá mi tí mo jókòó tì tí wọ́n bá ní irú ọjọ́ òní ọ̀wáyé tẹ́mi náà mú máìkì wájú yín táwa ni wọ́n ní ìwọ náà sọ̀rọ̀ lọ́hùn èèyàn ní níjọ́ àwọn àná ìmọ̀ jiyàn rẹ̀
gbogbo àwọn akẹ́ ọlọ́run tí ń rẹ̀ ní fojú sunkún wọn sá alibarika ọlá anabi wa Muhammad ọlá la hawla wala quwwata tọ́pìkì ẹ̀yọ̀ kan náà ni wọ́n fún mi bàbá wa ni wọ́n ní ọláwo ní ń bẹ fún kádẹ́bí pọ̀ mo sọ fẹ́rẹ́ nísìn mo ní ẹlòmíì ń bẹnu ayé gbogbo àdúrà ló ti ṣe gbogbo àwẹ̀ lọ́gbà ọwọ́ wà lérí pé ọlọ́run ìdáhùn náà ni tọ́ bá lọ lè tù wò dáadáa ẹlòmíì ń bẹnu pé kò tó ẹbí rẹ̀ lọ́lọ́run fi ń wo náà nínú tí ọlọ́run ò fi ọwọ́ kékeré mú láyé ẹbí ogun ọlọ́run wá ní gbogbo bó ṣe tó yìí náà ẹ̀kẹ́kùn ọgbọ́dọ̀ tọwọ́ rẹ̀ jáǹbẹ̀ ó ní agbá nínú okùn tọ́lọ́run so tó fi sora rẹ̀ ní lókun ẹbí a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. mo kí gbogbo ẹ̀yin bàbá mo kí màmá wa Bismillahir ìparakùn rahmanir rahim. fa'al azaytum in tawallaytum an tufsidu fil ardi wa tuqatti'u arhamakum. ẹ̀rọ̀kọ̀ ẹ̀tẹ̀lé mi lọ gbogbo ayé. fil ardi wa tuqatti'u arhamakum. gbogbo ayé ẹ dẹ́kun bàbá wa alájí àgbà tèmi àfa àgbà tèmi bí yàn bá ní bàbá wa alájí àgbà tèmi àwọn tàná náà ní tèmi náà lílá fi òdìdí kan bàbá wa alájí àgbà lẹ́ni ọlọ́run o àtàwọn àti tí ń jẹ́ àwọn látòkèdélẹ̀ májọ dàrú fún wọn ẹ bá ń sáámi kó lókè dáadáa bàbá tí wọ́n tu tọ́sẹ̀ mi lẹ́nu nínú òkùnkùn bàbá tèmi ni kí ni òun fẹ́ máa tì mí. àwọn gẹ́fúnra bàbá ìwí ọ̀rọ̀ tí mo fẹ́ wí nínú òkùnkùn nílé wọn ní Sumratul Adabiyya lálẹ́ ibi ilé tí wọ́n ń gbé ní yàyín bàbá rẹ̀ wọ́n ti níbi ilé yàyín tá a padà sọ ní kíláàsì lónìí ibẹ̀ ni bàbá ń gbé gbà yẹn èmi ń gòkè lọ lọ́dọ̀ wọn ó ní tí mo fẹ́ la fún àwọn Sheikh Abdulrahman àbápàdé mi la ilaha illallah yé bàbá tẹ̀lé wọn ní ráre àti gàlámù ṣìra watuqatti'u arhamakum ìlàfi òdìdí kẹbànkẹ fún bàbá bismillahir rahmanir rahim ìlàfi Quraysh ìlàfi imri'ata shita'i was-sayf falyabudu rabba hadhal bayt الذي أطعمهم من جوع وآمنهم فهل عسيتم bàbá wa rẹwà wọ́n ní sọ̀rọ̀ lórí kádẹ́bí pọ̀ ọ̀yà kádẹ́bí pọ̀ ìjẹ́ ẹbí nínú kádẹ́bí pọ̀ àti gbogbo ìbádà míì tó ń ṣeun èwo ló lágbára. تفسدوا في الأرض وتقطعوا أرحامكم. ẹlòmíì da ẹbí pọ̀ ìdá ẹbí pọ̀ ẹlòmíì tó fi rí àlìjánnà Ọlọ́run ìdá ẹbí pọ̀ ẹlòmíì ní fi ń sẹ́kù dèní Ọlọ́run fàálà àṣeyìtún ẹ fẹ́ dẹni gíga nínú ayé ìwọ náà fẹ́ dẹni kọ́ ọmọ bọ̀kílì ọmọ rọ ọ fẹ́ dà fà ńláńlá ọ fẹ́ dẹ kọmíṣánná nù ayé ọ fẹ́ dolówó káwọn èèyàn máa ní olówó lélẹ́yìí ọ fẹ́ jẹ mọ́gàjì inú ilé ọ fẹ́ jẹ lérí ẹbí Ọlọ́run ọba ọwọ́ là gbé ẹ débẹ̀ àwọn fi ọlẹ́ àgbé ọ débi tó ga yẹn ó débẹ̀ tán hal àṣeyìtún ọ fẹ́ ga ọfẹ́ débi tó ga yẹn ọ fẹ́ débẹ̀ ó ti fẹ́ débẹ̀ ó sì débẹ̀ náà ìwọ náà mọ̀ kó débẹ̀ nígbà tó wá débẹ̀ tán àǹtó fòsì dùn. ọwọ́ nígbà tí èèyàn ga tán bá a ṣe ga bó ṣe ga tán kó tó fi balẹ̀ jẹ́ náà ló kù. ẹ wo gbogbo ẹni tó ga láyé lẹ́ni inú tá a fèsì láyé gbogbo àwọn tí ń kó àgbákò bá Nàìjíríà lọ́wọ́ àwọn tó ga ni.
àwọn débi tó ga tán wọn wá wu ẹ̀yìn wò wọ́n ní ẹ máa bà á jẹ́ ẹ bá lura yín ẹ bá fọ́ra yín lójú ẹ bá para yín kọ̀ọ̀kan wá. wọ́n bà ayé jẹ́ wọ́n balẹ̀ ẹ jẹ́ gbogbo ẹ̀ ń bàjẹ́ lọ gbogbo ẹ̀ ń rún gbogbo ẹ̀ ń fọ́. ẹlòmíín náà tí ì ga tó wọn náà àtúkọ̀ tí wọ́n á hà mọ́ kò. àtúkọ̀ arahamakum. ẹ dákun torí ìta nabi Muhammad ẹbí ìjẹ́ ẹbí ká so ẹbí papọ̀ wàláhì ọlọ́run ọba àfọwọ́ kékeré mu ọlọ́run ọba tẹ́ rí nǹkan fi ọwọ́ kékeré mu kò mú kékeré rárá. anabi Muhammad wọ́n ní aris lọ́gba ọ̀rọ̀ yìí wá fún anabi Muhammad mo sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ẹlòmíín sa yakọ̀ haru yakọ̀ diru èyí jọra wọn bọ́ ọba lọ rẹ̀ bá àwọn àgbàlagbà wọn à sọ fún ọ pé bí wọ́n ṣe ń lò ní ọwọ́ ń sá látijọ́ yìí wọ́n á ní ọgbọ̀dọ̀ máa dáa fún ọ kọ̀ wá dáa ìwọ́n náà lọ lè jẹ́kì ara rẹ̀ ó ti balẹ̀ jẹ́ ẹlòmíì tí ní ilé yìí ò ní tó àtọwọ́ rẹ̀ ni ò sì ti tó bí ò ṣe tó ayé yìí ò ní tó. ìdáwọ̀ lẹ́yìn tún. Arahamakum. Tí ẹ bá ní ọlá tán o ní owó o ní ọlá tán ìtọ́wákù náà ni kò fi bẹ bí jẹ́. Gbogbo ẹni tó bá ní òun ò yàṣẹ́ bí ẹ lọ lè wo àwọn bàbá kan ni mo wí ní gbogbo bàbá o wọ́n kọ́ létí kálukú lọ sí jáàrò ẹ̀hún. Ẹlòmíì náà fajá sójú ọ̀nà tó lòun ọ̀fẹ́ tí wọ́n ń pè nílé tó ní òun ọmọ wọn rí. Kọ́dà wọn àdọ́mọ ẹlòmíì mọ̀ ní family house wọn. Wọn àdẹ́ ọmọ ẹlòmíì mọ̀ ní family house wọn. Kọ́dà mi wọ́n bá tún pè jù ní òní wáì kí ló dé tí mọ́gàjí ń dààmú báyìí wáì. Ìjọ tí gbogbo ìjọ ọrú wọn bá kú ẹ lọ wẹ̀ sí wọn. Ẹ̀ẹ́dmán tí wọ́n ń pè ní sílátò rahimi ìdẹ́bí pọ̀. An Abdurrahman ló gba ọ̀rọ̀ yìí wá lọ́dọ̀ Ànábì Muhammad bọ̀nà Khawf radiyallahu ta'ala anhu. Ọlá Ànábì sọ báyìí pé qala Allahu ọlọ́run ọba fúnra ara rẹ̀ nínú hadithil qudsi ó ní ana rahmanu èmi ni rahman èmi lọ́ba àjọkí ayé wàhíyà rahimi ó sì sọ okùn ẹbí ní rahimi ana rahmanu ọwọ́ okùn ẹbí wa ń jẹ́ rahimi ó ní méjèèjì tẹ́ wá rí ṣe pé rahamanu ó yàtọ̀ o rahamanu rahimi kọ́ o rahimi ṣàkọ́tù láhà ìsìnmá min ìsìnmí ọlọ́run ní èmi ọlọ́run wọ́n yọ okùn ẹbí wọn yọ látara oko èmi ọlọ́run wọ́n yọ látòkọ mi wà máa ń wà sọ́là ha ẹni tó bá sokùn ẹbí pọ̀ tó ní ẹbí yìí ò ní jà wọ́n fòrò ẹlòmíì wọ́n dá lójú wọ́n fọ́ ọ lẹ́nu wọ́n ṣe gbogbo nǹkan fún oníṣẹ́ ẹbí ò ní tọwọ́ mi já náà ni. wọ́n máa ń wà sọ́là ha ẹni tó bá sokùn ẹbí rẹ̀ tó so tó dúró tí òjò já tí òjò bàjẹ́ lọ́wọ́ òun gbogbo bí ó ṣe tẹ̀ lójúdó ó lóun ò ní jọ bàjẹ́ kò sì bàjẹ́. ọlọ́run ni wàsọ́tùhù èmi ọlọ́run ń sunra mi mà ń sùn ó pọ̀ mọ́ra mi. wà lájẹ́ àgbà bá a bá fi ń jọ ìmọ̀ padà sọ́dọ̀ wọn bàbá alájẹ́ àgbà bí yẹn bá fẹ́ wo ẹni tó sokùn ẹbí bọ̀ ẹ wá lọ lè wo lára alájẹ́ àgbà. ilé alájẹ́ àgbà lọ́dọ̀ wa alájẹ́ àgbà kódà láìpẹ́ yìí mo tó mọ̀ yìí pé bàbá tó bí bàbá wa grand card tèmi àṣẹ bàbá wọn bẹ láyé èmi ọmọ wàláhì ǹjẹ́ ọmọ ti mọ̀ wọ́n tí wọ́n bá ti ní kíní kankan máa lù dì ìwọ́n máa ń wò bàbá yìí náà jọ bàbá yìí wọ́n jọ alájẹ́ àgbà náà ǹjẹ́ wọn wá ní bàbá wọn jáde lọ́mọ ní ṣé alájẹ́ àgbà kọ́ ló bí wọn ni mo wá rí pé gbogbo tí ń jẹ́lé ara àgbà jìyànyàn kà máa lù dì ẹyọ kan náà ni ṣé àwọn ọlọ́mọdé ẹlòmíì wọn fẹ́ jí ọkọ rẹ̀ nínú agboolé wọn ó ní ẹnì kankan kálukú mọ bàbá rẹ̀ nǹkan gbọ́dọ̀ jókòó mi o
alukó ní bàbá rẹ̀ alájẹ àgbà sokùn ẹbí wọn so ẹ wá níwọn ìjọ anabi anabi tó yẹ pé anabi nínú àwọn tó gbógun ti anabi ìdílé rẹ̀ kọ́ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ níjọ́ tó anabi ọwọ́ Mẹ́kà padà tó fatihu Mẹ́kà dé anabi sì ń pàṣẹ fún wọn ẹ gbọ́dọ̀ délé Sufyan ẹ má gégi ẹ má ṣe báyìí èyí sì ń wí fún gbogbo tó èyí tí wọ́n ti ṣe fún tànàbí bá fẹ́ wò ó yẹ kó pa gbogbo ọrùn jọ̀hún. ọmọ àlú ọmọ lé ẹsìn lé ọjáde rílé tẹkùntẹkùn tìbànújẹ́ ọjáde anabi jáde ńjọ́ náà pẹ̀lú ìbànújẹ́ anabi wọ́n tún wá lé èèyàn jáde fún yín kẹ́ ẹ mọ́ pa òun ẹ tún wá lé fá àfi kẹ́ ẹ tún rí ipa ó fi sá mọ́ yín lọ́wọ́ níjọ́ tí ọwọ́ tiẹ̀ náà bá tẹ̀kú dánú ilé yín sọ̀mọ́ pọ́ pààyàn tí ó pọ̀. Anabi Muhammad ó ní Ọlọ́run ní ana rahamanu wàhíyà rahimi shakaktu laha isman min ismi wa man wasallaha wasaltu ẹni tó bá sokùn ẹbí dáadáa tó so tí ọjà èmi Ọlọ́run ó ìṣòra rẹ̀ mọ́ mi wa man qataha batatu èmi Ọlọ́run ẹni tó bá gé ọkùn ẹbí tó ya tó fọ́ lẹ́nu tó dàrú Ọlọ́run lẹ́mi Ọlọ́run ń bà jẹ́ èmi gan kọ́ tiẹ̀ ń yà lára mi. kí ni ipò ńlẹ̀ ni. Arahamakum. Ọmọ Sharifu Dín bí wọ́n bá pè yàn wá àyè yìí pé wọ́n bá fún ọ ní tọ́pìkì yìí pé sọ̀rọ̀ báyìí lérí nǹkan báyìí wọ́n fẹ́ àwọn kọ́ wa lẹ́kọ̀ọ́ ni wọ́n tún fẹ́ kí ìṣáàjì wa bàbá wa ajíkò ẹbí wọ́n fẹ́ kí wọ́n tún fẹ́ ká tún lọ wájú sí i níjọ́ wọ́n ti ní tọ́pìkì yìí dé kọ́dà bí èèyàn bá ṣe ìṣáàjì lérí ẹ̀ dáadáa tẹ́lẹ̀ ọwà tún gba mú ti èyí tí mo fi lọ lè wá téèyàn fi wà ó sì ń lọ bí abara bíi 12 nígbà tí àbálẹ̀ agínà wọn sọ ká 2 kí n tẹ́ kódà ní ẹ̀ lè ka ilé ìtàn bẹ̀rẹ̀ nígbà tẹ́ ẹ̀ lọ lè ka news wọ́n ní nígbà wọn kéwú wọn ní àwa tọ̀ ni kò yé mi ni bàbá náà ní àwa tọ̀ kéwú. sílátì rahimi ọlá tí ń bẹ fún fọdùlù sílátì rahimi ọlá tí ń bẹ fún bí yẹn bá sọ ẹbí pọ̀ ẹ wọ àwọn bàbá ta náà gbogbo àwọn bàbá wa tí wọ́n jòkó yẹn gbogbo orú bí wọ́n ṣe sọ ẹbí pọ̀ níjọ́ wọn àná kò sí mọ́ láyé báyìí nísì wàláì kò sí mọ́ bí wọ́n ṣe sọ ẹbí pọ̀ àwọn bàbá ta náà ẹ wá ń sọ nísìnyí wọ́n ní àwọn àrùn kẹta àgbókọ rẹ̀ rí wá jáde kidney liver kíní kan kidney níjọ́ wọn àná àwọn bàbá náà jòkó lẹ̀ gbogbo ẹni tó bá wá bíi 970 àgbọ́ gbogbo ẹ̀ tẹ́lẹ̀ kí ló wá fà lẹ́nu báwọn bàbá tàná ti dẹbí pọ̀ yìí ṣé àwa dà pọ̀ fadlu sílátì rahimi mọ̀dọ́ àfàtúlẹ̀ hajiri ọlá tí ń bẹ fún ọmọ tóbi sílátì rahimi min afdalil a'mali wa aksaraha hajjan inda Allahi ta'ala subhanahu wa ta'ala. Bí a bá dẹbí pọ̀ kéèyàn kàn dẹbí pọ̀ lásán bàbá kọ́ máa mú nǹkan mi mọ́ Ọlọ́run bàbá mi kọ́ yẹ pé ń sin Ọlọ́run ń gbàwẹ̀ ń yọ sàká àmọ́ ẹbí ò tọwọ́ mi já Ọlọ́run ní èmi Ọlọ́run ń sì jọ wà lìjẹ́ náà. Alibarika rẹ ọ̀pọ̀ fa. ìtẹ̀lẹ́ ọ inú ọlá tí ń bẹ fún sílátì rahimi ẹ̀san tí ń bẹ ń bẹ ẹ̀san tí ò lókà báyìí kí yẹn bá ó kírun ju awọ lọ àfa kan àfa àgbà ni bàbá ó kírun ó ní sọ́wọ́mọ́hà tìbí títí yọ sí Ọlọ́run kò sí rùnrùn bá ìbádọ́ Ọlọ́run tí ò ní káfà náà ṣe bàbá wa àfà náà ó ní ìbádà lọ́wọ́ dáadáa ó sì Ọlọ́run débi pé kó tún lè gbádùn Ọlọ́run bí bàbá wọn ṣe ní sọ́wọ́mọ́hà ní àdáńgbà òun àfà náà kó kú òun ọwọ́ lọ ní sọ́wọ́mọ́hà ní wọn lọ lè bí Ọlọ́run àfà yìí wá ní ọbẹ̀ Ọlọ́run ta ó kírun gbogbo ayé fi wá mọ̀ pé wàlí yí Ọlọ́run kódà wọn bá dákọ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yẹn kò sẹ́ni tí ó dá òtún ẹ pé ṣé wàlí yìí náà sì ni wàlí yìí náà sì ni wòlíì ni
ẹ wàá mọ̀ pé kì í ṣe wàlí kí ló wí. Subhanallah, alhamdulillah, astaghfirullah. Bàbá alájà àgbàdì. Subhanallah, alhamdulillah, astaghfirullah. La ilaha illallah. Subhanallah, walhamdulillah, astaghfirullah. La ilaha illallah. Subhanallah, walhamdulillah, astaghfirullah. La ilaha illallah. Subhanallah, walhamdulillah, وصوت الرحمن تسمع السماء وصوت الرحمن تسمع السماء الله أكبر الله أكبر Bàbá wa alájà àgbà ti wọlé sáàrin wa. أدام الله حياته Bàbá wa alájà àgbà. أدام الله حياته Rabbil falaki bi rabbin nas. Ẹ dákun bá ń ké fún bàbá. Àlékún okun ara, àlékún àlàáfíà ara, àlékún ẹ̀mí gígùn tó bá ṣe fún bàbá sí i.
برب الفلق برب الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. ẹ dákun ẹ bá ṣe amínà ẹ yá ṣe amínà ẹ yá ṣe amín. nínú tí ìrìn àjò tá ń bá lọ nígbà tí bàbá wa Alhaji àgbà tí wọ́n ti dé, bàbá wa àgbà the national missioner, àfa wa àgbà, bàbá wa àgbà, bàbá wa yára ara mi ò gbà kí n jòkó lẹ̀ mọ́ ìsìlẹ̀ jòkó mọ́. ọlọ́mọsàjárí bàbá pẹ́, ọlọ́njẹ́ mi yóò gùn fún wa dáadáa, ọlá Ànábì wa Muhammad, ọlá la hawla wala quwwata illa billahi. wọ́n ní tọ́pìkì tá a máa lọ òun náà ní sílẹ̀tọ̀ rahimi, àmọ́ àsìkò náà lè gbà wá mọ́. mo ní bàbá wa gbà, bàbá wa the national missioner of Ansar Islam, àfa gbà, bàbá wa yára. gbogbo ẹni tí wọ́n bá ní kó wá sọ̀rọ̀ Ọlọ́run láàyè yìí, wọ́n ní kó wá tọ́kéwù ni. tí wọ́n bá tún wá fún un ní topic, ipe topic tó sọ̀rọ̀ lé lérí ni, wọ́n tún fẹ́ kó tún rìn jìnnà débi kéwù ni. bàbá mo wá ń sọ kẹ́ ẹ tó dé, mo ní kọ́dà topic tá a fún mi yìí, research mi ń lọ lérí rẹ̀ bí ìgbà tíyàn fẹ́ lọ lè kọ project ni. ọlá tí wọ́n ń bẹ fún sílẹ̀tẹ̀ rahimi òun náà ní sọ lọ́wọ́ bàbá. mo wá ní kéèyàn ní kó ní ìmọ̀ kó jẹ́ àfà tọ́ba ti ń jẹ́ pé a bá níbi tí ń dẹbí rú, kò dúró pẹ̀lú ẹbí dáadáa. mo ti fi Alhaji àgbà ṣàpèjúwe fún wa yàyín dáadáa, kò sì sẹ́ni tí ó yà bí ọba rẹ̀ bò mí gbọ́ ẹyọ kan náà tàbí gbogbo èbó tí n bá sọkọ̀ ọ lè má wọ̀ dictionary bàbá. ọ̀rọ̀ Alhaji àgbà láti kéèbó, ọlọ́mọsàbà kẹ́ bàbá Alhaji àgbà. nínú bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi, mo ní tó bá yẹ pé karama Alhaji àgbà lára èmi tí mo dúró yìí ní ká sọ ni, wákàtí tí wọ́n fún wa kò mú kọgbá. àmọ́ tí Alhaji àgbà fálù ni pé tí wọ́n bá ní ọ sọ̀rọ̀ ń pa tọ́pìkì kan, sọ̀rọ̀ kó orí ìwé nǹkan nígbà. mo ti wá kéwú síwájú, mo wá láàfà àgbà ọlọ́lẹ̀ kọ́ sáwọ́mọ́hà fẹ́yìn ìlú bí tá a kéwú dénú bàbá. má lọ sùn náírà má nà tán ni ọ lọ. mudaafatul ajri silatur rahimi min afdalil a'mali wa aktharuha ajran inda Allahi ta'ala. kíyàn da ebi pọ̀ bàbá, kò sí ní tá Alhaji àgbà fi ṣẹ́kù dè ní. àwọn àwa kan wà lára Alhaji àgbà, èmi ọmọ iye rẹ̀ àwọn àgbàlagbà náà mọ̀, àmọ́ àwa ọ̀pọ̀ láwọn àwa tí èèyàn kọ̀ sí láyé. Alhaji àgbà dúró lérí pé ẹbí ò ní bàjẹ́, bá Alhaji àgbà bá Nabi Muhammad ṣe l'Alhaji àgbà náà ṣe. àfa yìí lọ lè kọ sẹ́yìn ìlú, ó sì jẹ́ àfa àgbà. nínú nǹkan méje tí mo fẹ́ kà, àkọ́kọ́ lélẹ́yìí o, kò sì sí kanu méjèèje tí ò mú tàn dání. àfa àgbà yìí wá kọ́ sọ́mọ́ hà sẹ́yìn ìlú, ìgbà tí ó kọ ìwọ̀n ń bẹ Ọlọ́run tààrà, gbogbo èèyàn fi mọ̀ pé wàlíyì Ọlọ́run lélẹ́yìí. àmọ́ ó ní kinní kan kínníkínní à, bí wọ́n bá gbé owó àwọn nǹkan sọ́dọ̀ àfáà náà, a sì gbá bọ́ ọ ṣe gbé fún un náà ni ó gbé fún ọ padà. àfáà náà wá jáde láyé, ìsọmaráìsẹ̀ bàbá ọ jáde láyé. ìgbà tí ọ jáde láyé, wọ́n sì túra àfáà, àwọn kálukú pẹ̀ yìí, àwọn kan bá dé, àfáà alówó lọ́dọ̀ àfáà, a sì fẹ́ gbowó wa, wọ́n wá bá owó náà ọ̀pọ̀. èwo wá ní ti ń bẹ̀ àmọ́rú àpò táfà fi di tiwa, àpò lọ́pọ̀ yìí bó láṣẹ bí àfà. wọ́n wá lọ lè bẹ àfà àgbánúlù, bó láṣẹ máa rí irú eléyìí tú ẹgbàá wá, àmọ́ bí wọ́n ṣe mú. àfà àgbà wa ní
ẹ máa lọ bí kànga bí báyìí tẹ́ ẹ bá débi kànga yìí ẹ̀yàn náà fìlà ayé báyìí ń bẹ̀ ẹ wá ẹni tí wọ́n fẹ́ lọ lè pe àáfà náà kọ́ dákọ̀ rẹ̀ ń bẹ̀ kó sì sùn sí ti kànga náà nígbà tí ilé ọba fi mọ́ àáfà ojú ibi tó wọ́n náà wà fún ọwọ́ débẹ̀ àáfà lọ lè bí ẹni yìí lọ lè yọ náà fìlà ń bẹ̀ ó sì ṣe gbogbo tí wọ́n ní kó ṣe ọwọ́ pe àáfà ó níbi tó ti lọ lè pè wọn ibi táwọn ti máa ń pe àwọn ẹni rí wọ́n sì pe àáfà ẹni náà fi sùn mọ́júmọ́ ó fi jí kò rí àmì kankan kọ́kọ́ kò rí àáfà ó wá padà sọ̀rọ̀ àáfà ìmárì ìrí àáfà ọlá tí ń bẹ fún ká dẹbí pọ̀ ẹlòmíín sánání látẹ̀ní ìsánání ti pẹ́ ó sì ṣàdúà àmọ́ kan má kan lébẹ̀lì ń bẹ lára rẹ̀ lébẹ̀lì wo ni ọ̀ǹdẹ̀bí rú ẹbí yóò tó lọ́wọ́ rẹ̀. ọgbọ́n tá a fà yìí. dáfù olùbàlá nínú ọlá tí ń bẹ fún sílátì rahimi dáfù olùbàlá sílátì rahimi sábàbùn lè dáfù olùbàlá wà káṣfùlù hùmù tí yẹn bá ń dẹbí pọ̀ tó ń dẹbí pọ̀ dáadáa gbogbo àdánwò nìkan ìwọ ń dẹbí pọ̀ èèyàn méjì nínú ilé yín amẹ́ta mẹ́rin márùn nínú ilé wàláhì làásìm bí wọ́n máa jí làárọ̀ wọ́n ṣàdúrà fún ẹ máa wọn bàbá àtàná àwọn bàbá èèyàn tí ń ṣàdúrà fúnra wọn nínú ilé nìsí ti kéré àfọyín ní tún lọ bí kànga bí báyìí àwọn ẹni ibú ni wọ́n ń jáde wọ́n máa ń yọjú ń bẹ̀ lọ́ọ̀lẹ́ tún ṣe báyìí bọ́ọ̀ bá pè ń bẹ̀ tó bá dáhùn bẹ̀ a jẹ́ pé bẹ̀ lọ́lọ́run tó máa ń ó sì lọ lè pe àfà níbi ọlọ́ ìkejì ìgbà tí ó pe àfà ń bẹ̀ àfà dáhùn bẹ̀ wàlíyí ọlọ́run tó ti yan ọlọ́run kó tó ìgbà tí ó dáhùn bẹ̀ wọ́n á bí àfà ìbòlówó ojú owó ìtọ́ bóò la ṣe wá dá èyí wọ́n ní àkóyé òun náà àmọ́ tí wọ́n sọ fóun ni pé òun ẹbí dàrú látọwọ́ òun ìtọ́ òun dìsáàfù ààyè yìí náà wọ́n ní wọ́n dájú ayé bàbá nínú tẹ́ kọ́ wa wọ́n ní a ní ọlọ́run wọ́n dájú ayé ní wákàtí mẹ́fà wọ́n bá jù bẹ́ẹ̀ lọ àwọn àfọ ilé kéwú la wà gbogbo ń tá a bá tọ̀ yín àyíntọ́ bá ti jẹ́ tí a rí wí àwọn àfọ àwa ni wọ́n wí èyí tọ́ mákè ń wo táìmù ni ọwọ́ akéwú dáàrin ó ní àfà bó lẹ ṣe bá yín àyìn ó ní wọ́n dájú ayé ní wákàtí mẹ́fà ẹlòmíì wọ́n á wò pé ṣé wákàtí mẹ́fà náà bẹ́ẹ̀ ni ó gba àwọn àgbàlagbà tọwọ́ bọ̀ wọ́n ní wákàtí mẹ́fà fà ó jẹ́ 600 years wákàtí kọ̀ọ̀kan ṣe dédé 100 years wọ́n wá ní àwọn kan bẹ́ o wọ́n wá kó wọn ọlọ́wọ́n kan ìbò wọ́n bá yín pé àwọn ilé àwọn ọyá ẹ̀sà àwọn ẹ̀dà wọn sínú wákàtí méjì wọ́n lo wákàtí méjì mẹ́rin wọ́n àti ìdájọ́ wọn o wákàtí méjèèjì ó jẹ́ 200 years ẹlòmíì ní àwọn tí wọ́n wọ̀ ọ́nà kí wọ́n tó wà lìjẹ́ náà. bọ́ ọ̀bọ ti bẹ̀bí jẹ́ tó dẹ̀bí rẹ rú. dáfún olùbàlà téèyàn bá ń sọ ẹbí pọ̀ nínú ọlá tí ń bẹ fún iná ní pé wàlláhì ẹni tí máa ń sọ ẹbí pọ̀ ẹ lọ lè fura sí wọn àdánwò èèkàn wọn àdánwò àbúrò ìṣe wọn torí pé ọ̀nà tí àbúrò òfin ní ṣe ní gbogbo ẹbí wọn fún ọ sáà èèyàn tó dẹbí rẹ̀ pọ̀ lẹ́ni lálẹ́ yìí tí ẹ mọ wá jí láàárọ̀ tí wọ́n ní aláàjì wàláì torí ọlá yín tẹ́ ẹ wálé lánàá tẹ́ ẹ fún mi ní 200,000 àbí 200 naira àbí kí ni mo fi gbádùn ara mi èèyàn ò ṣe jí láàárọ̀ ọjọ́ kejì tí wọ́n ń ṣàdúrà táwọn ọmọ rẹ̀ ń jẹ màmá àti gbogbo inú ilé tó yẹ pé ọlá ẹni tó fi jẹ́ náà nù tí ò ní ṣàdúrà fún kódà bá dánwò bá ń bọ̀ tẹ́lẹ̀ àdúrà tí irú ẹni mẹ́rin bá ṣe ọlọ́run ò rí ìdánù. inú ọlá ẹjẹ ń wẹ́yọ̀ kan sí bàbá mi ẹ̀dọ́kọ̀ ẹjẹ ń wẹ́yọ̀ kan sí Siyadatul Umur Siyadatul Umur inú ọlá tí ń bẹ fún Silatir Rahim kíyàn dẹbí pọ̀ Siyadatul Umur
bí èèyàn bá ń dẹbi tó bá pẹ́ ẹni tó kúnnù kẹ́bí má bàjẹ́ ẹ wo àwọn bàbá àtàná ẹ̀mí wọn máa ń gùn ni látara kíni tíyẹn bá lọ wádìí kí làwọn bàbá yẹn ń jẹ wọn à lógún kò sí paracetamol kò sí gbogbo oògùn táwọn kọ́ mi àmọ́ etí ọ̀jẹ́ mi wọ́n fi ń gùn nígbà táwọn bàbá yẹn tí wọ́n bàbá wa sọ yàn yìí bàbá sọ níjọ́ Jímọ̀ ẹ wo báwọn bàbá yẹn ó ṣe káàkiri ẹbí mo ní wá kí ọ náà ni ọ̀nà tí wá wà táwọn ò lọ lè máa kíra wa fóònù ń bẹ lọ́wọ́ wa sáà pera wa mọ́. nínú kẹfíyà ti sí láti rahimi owó wà ń bẹ kọ́dà wọ́n dákọ̀ fóònù nù ẹ̀ gbogbo tí bàbá ní ká lọ wádìí nù awádìí rẹ̀ àmásìkò yọ gbà. níparí anabi Dáúdà tọ́ba mú lọ lélẹ̀ ní gbogbo ẹ̀yin màmá wa gbogbo ẹni tọ́ba tẹ́bi bá já lọ́wọ́ rẹ̀ tọ́bi bá fi lè bàjẹ́ lọ́wọ́ rẹ̀ anabi ní ayé rẹ̀ sì bàjẹ́ kọ́dà bọ́ba déwájú ọlọ́run náà ní èrí ọ. gbogbo tó ń wí nígbà kálukú ń gbọ́ ọba. bí n bá ní ìtẹ̀lé ọ ni kò ní ìnírí tọwọ́ mi yẹn jù. yẹn pàtì anabi Dáúdà arábìnrin kan wọlé tó Dáúdà ó ní Yahudi Dáúdà halurọ buka zalimun aw adi ó sì wọlé tó Dáúdà ó ní halurọ buka zalimun aw adi jọlọ́wọ́n ọba rẹ alábòsí ní àbóndéédé anabi Dáúdà mú ọkọ rẹ̀ àmọ́ ọkọ rẹ̀ ti ṣaláìsí ó ní kí ló dé ó ní bẹ́ẹ̀ ni ó ní ṣèbẹ́yìn náà mú ọkọ òun ó ti kú ó ti tójọ́ mélòó nísì Amẹ́ríkà kan ṣàánú òun lòun mú nínú owó tẹ́ fún òun lòun fi hun aṣọ tóun bá wá hun aṣọ lẹ́ni aṣọ tóun bá hun òun tà bíi 3000 òun ó gbé lọ́jà òun tà owó òun lòun ó fi ròwú dé òun ó tún wá jẹun àtàwọn ọmọ òun méjèèjì òun gbé aṣọ sọ́jà lẹ́ni màmá wa ní sẹ́ńtà àbúrò ní ṣeyín owó yín mọ̀ kọ́ gbà láyé èyí sì ń gbowó dè nínú ayé yìí mo ti gbà bàbá ìpè mi náà mú máìkì láàyè yìí wọ́n sì ní kí àyà kan sì ké ayé ó sì dòkó báyìí mo mọ̀ dúpẹ́ fọlọ́. níjọ́ bàbá wa gbà bàbá wa di national missioner bàbá wọn lọ Mẹ́kà tí wọ́n àná sí yàn yìí inú mi dùn bí ẹni pé mi ni wọ́n fún Mẹ́kà ń jọ́nà kọ́dà wájú ilé alájí àgbà kọ́tà mo já sí tí kọ́tà mo fi bà alájí àgbà lọ́wọ́ báyìí mo gba mọ́dàdí ń jọ̀hún àṣekè yẹn tún já sí kọ́tà ilé alájí àgbà àṣewà níyì Ọlọ́run kan tún. kò sí tó wà lára alájí àgbà tó wẹ́ẹ̀sì ẹ dáhùn ẹjẹ nǹkan yá kí n má jáde owó mo ti ń bọ̀ wá ìyá yín náà ni. mo ní jọ́nà mo ní kò sí tó wà lára ara alájí àgbà tí èsì wà líyìí ọ̀rọ̀ kọ́tà alẹ́ alájí àgbà bí èèyàn bá já síbẹ̀ ọjà sún owó kéwú. ọ́bì mi pẹ́ bó ló ṣe rí ni. bámi ẹjẹ́ ń prove ẹ̀ Ànábì Dáúdà ní sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ ọwọ́ fẹ́ ya bámi I love you sir. Ògbó wa fẹ́ jọ yín a sì ń jọ yín. Níwọ̀n sí ìtàmẹ́ni lèmi ti ń ṣe wá sí. Ìtàmẹ́ni ni ti ń ṣe wá sí every Friday. Kọ́dà lálẹ́ yìí ni mo lùdì mí mẹ́. Bàbá alẹ́ yìí ní ṣe ní Hádìyù Nàbí ìdá máa ṣe. Bàbá Ráúdọ̀ ṣe tí wọ́n ń jẹ ẹjọ́. Ọwá Klaus ìjẹ́ ẹjọ́ lèmi náà bá ṣe tí àwa pàdé. On 28 mo ní 28 ní ẹ̀yẹ ẹ̀ máa ṣe tí èmi ó sùn sùn. Ó mà lájà àgbà ṣe ni. A sì tó àjọ wà ń bẹ̀ ní. A ṣe tún wà ń bẹ̀ lẹ́nu. Ẹ wo àrà tọ́lọ̀ ń dá ń bẹ̀ náà. Inú ẹbí kan náà nù. Ẹbí lè àdàbíyà. Ẹbí ni wá. Tí ò sí ẹni tó lè yà wá. Kò sí ẹni tó lè yà àdàbíyà. Torí ẹbí ni alájí àgbà. Ó sì so wá pẹ̀lú ọ̀rọ̀ ẹyọ kan. Man amila salihan فلنفسه ومن أساء فعليها وما رب bí àdàbíyà kan bá wà lẹ́yìn tí wọ́n ń gbé àdàbíyà kan lẹ́sẹ̀ ẹ wá rí bá sọ̀rọ̀ ọmọ pọ́n. Bàbá alájí àgbà Ànábì Dáúdà ọwá ní ìyá ní bàbá wọn fẹ́ sọ̀rọ̀ níwọ̀n bá ayé yìí èmi tí wọ́n ṣe sọ̀lá láàyè yìí táwọn màmá yìí fún mi lówó sọ̀lá ni wọ́n ń pè mí
bàbá ń lọ mọ́ bàbá ó níye ìgbà tí mo fi tẹ̀lé yín kọ́dà kó tó di pé ẹ lọ lè gbéra Kánò tòun ti kọ́tà mo fi Bàlájí àgbà lọ́wọ́ sẹ́mi náà mọ̀ pé lọ́mọ kan bàbá wa tí wọ́n fún àtàfà mi Sheikh Alhaji Abdulrauf níjọ́ náà bàbá mo ti sọ̀rọ̀ yín kẹ́ tó dé bàbá Alhaji àgbà tèmi èmi la tutọ́ sí lẹ́nu nínú lérí ní pẹ̀tẹ́sì níjọ́ táwọn tí ń bọ̀ wá ìwọ̀n àfa wa Sheikh Abdulrahman bọ̀ wá mi máa dẹ̀ tutọ́ sí mi lẹ́nu ẹlòmíì ọmọ pé àwọn ní ọ̀yanu ọtútọ́ ni wọ́n ní ìyanu kò yí ọ ni ẹ pàdé mi lẹ́nu stẹ́ẹ̀pù ẹ wá fọwọ́ lé mi lérí ẹ nínú òkùnkùn ẹni wọ̀ wo ni mo lé mi ni mo ní Yusuf ni ẹ ń gùnkè lọ ní Sumura lẹ́gbẹ̀ẹ́ yà yín ẹ wá fọwọ́ lé mi ẹ wá ní Barakallah ẹ wí ó tó bíi méje ìwọ̀n nínú ẹ rójú mi ò rójú. wọ́n sì lọ́kọ̀ báyìí ẹ má bínú ẹjẹ wọlé padà. Anabi Dáúdà anabi ẹ̀dá ó ti débẹ̀ ó ti débẹ̀ ẹ̀dá ó ti kù ṣẹ́jú mẹ́wàá ẹ̀dá kù ọwọ́ ni ìwọ arábìnrin aṣọ tó ọwọ́ ní bóun ṣe ń lọjà lẹ́nìí ẹ̀yẹ wá gbé aṣọ lérí òun ò rọ́njà ta òun wá wò pé ọba tó dáhùn àkílẹ̀ yẹ fẹ́ fa aṣọ sí òun ti bá bọ̀ pé alìrọ̀ búkà dọ́ọ̀lì mú àdì ìjọ láwọn ọba rẹ̀ ó ń dédé ní àbálábòsí Ànábì Dáúdà wá dákẹ́ fasakata Dáúd mọ́mù lẹ́yìn kọ́ ni ó wá dákẹ́ kọ̀mọ́ tí ó sọ bàbá wa Ànábì Dáúdà lẹ́ẹ̀kan náà àwọn arákùnrin méjì bá wọlé gbogbo ẹ̀yẹ́ yẹn mọ́ kọ́ wá fa gbogbo ẹ̀ mọ́ kọ́ wá tí èyí bá ṣe pé kí n má máa kà á lọ ni kọ̀ọ̀bá àsìkò yóò gbà á ọwọ́ ní ìwọ Ànábì Dáúdà wá ní ìmọ̀ tí wì mọ̀ àwọn arákùnrin méjì wá wọlé wọ́n wá fa aṣọ tí arábìnrin yìí tó ní òun wá wọ́n fa wọlé aṣọ náà wá ń kan fún omi tó wọ́n wá fa wọlé wọ́n ní wọ́n Dáúdà máa bá wa bẹ́ lọ́wọ́ adúpẹ́ eré omi là ti ń bọ̀ yìí àwa máa rajà káàkiri lérí omi ni à ń lọ lọ́sàn-án yìí ni ọkọ̀ ojú omi bá ya àwọn èèyàn bá ń kú èèyàn tẹ̀rì ẹ̀mí àtọ̀rẹ́ mi yìí àwọn ń pè Allah àwọn ń pè Ọlọ́run tó fi mọ̀ wá ìwọ Dáúdà là ń pè ẹyẹ yìí wá dúró lọ́kànkan wa aṣọ tí ń bẹ lọ́wọ́ wa ẹyẹ yìí wá jù sí wa àwọn wò pé aṣọ tó lè là wá lérí omi ni láì sọkọ̀ ojú omi ọ̀rẹ́ mi wá ní yádàn wo àwa tí aṣọ ìṣerú mi a sì jòkó lérí aṣọ sì gbé wa lórí òbúté àṣìtẹ̀rì ó kéwù ni. ó gbọ́ ẹ̀yìn àwọn ẹ̀ ní fojú sunkún ọmọ ó kù ṣẹ́jú mẹ́sàn-án ó ti débẹ̀ ó ní ìtaàrí náà nù àmọ́ ìwọ Dáúdà bá wa gba 100,000 yìí máa bá a fi ṣe sàárà Ọlọ́run là wá wọ́n wá gbé owó kalẹ̀ àwọn wá lọ arábìnrin yìí mo sọ fún ilé ẹ̀kan yìí pé Ànábì Dáúdà dá ọkọ rẹ̀ mọ̀ ọmọ ọkọ rẹ̀ ọwá ni àwọn wá lọ tán Ànábì Dáúdà ṣàdúrà fún wọn lọ ọ̀rọ̀ pọ̀ ń bẹ wọ́n ọ̀pọ̀ ọwá lọ nígbà wọn lọ Ànábì Dáúdà wá ní ìwọ arábìnrin sọ ọmọ aṣọ tí wọ́n mú wọlé ó ní aṣọ òun náà ni àmọ́ tí ń yà òun lẹ́nu ni pé ìgbà tí wọ́n ní wọ́n tí aṣọ sérí omi kọ̀tẹ̀rì òun sì mọ̀ pé aṣọ tí ò kése plẹ̀ fúfù ẹ bá tẹ̀ sórí omi ni ó rí àmọ́ gbà tí ọ̀wá rí ni òjò yé mi Ànábì Dáúdà ni mọ̀ wádìí eléyìí Ọlọ́run owó tí ń bẹ ńlẹ̀ yìí èló lọ́lọ́ máa ń tà ó lòun tà ní 3,000 100,000 tí wọ́n gbé kalẹ̀ ìwọ ló ní gbowó rẹ̀ arábìnrin wa gbé owó rẹ̀ ó fẹ́ máa lọ ọba dédé gbogbo tó ń ṣe nínú léwu tó ń bà á jẹun torí pé kò ní tó tó ní bí bàbá rẹ bá jí ilé yìí ò ní tó tí ó sì tó lọ́ọ̀ rẹ wàláhì ọba dédé lọ́lọ́run yóò sàn ọ́ lẹ́sẹ̀ gbogbo tó ọba lè dàrú mà dàrú Ọlọ́run ẹ̀ dẹ̀bí pọ̀ ó lóhun ni ó ní okùn ẹbí tẹ́ rí hùn ọ wà ní àlẹ́ àràṣí Ọlọ́run ọ wà lára àlẹ́ àràṣí Ọlọ́run lọ́wà okùn ẹbí ó sì máa sọ̀rọ̀ lójoojúmọ́ ní sọ̀rọ̀ ọba wà adẹ́bí bàbá Ànábì Dáúdà bá ní wọ́n máa gbówó rẹ lọ obìnrin bá gbé owó fẹ́ máa jáde Ànábì Dáúdà ní wá mọ́ ti lọ ìwọ náà bí mi kú ẹ̀ṣẹ̀ kẹlẹ̀ èmi náà fẹ́ bí ọ padà hálìrọ̀ búkì dọ́ọ̀lì mún àwọ̀ àdì ìtọ́lọ̀ ń ṣe lójú rẹ̀ hálìrọ̀ búkì dọ́ọ̀lì mún àwọ̀ àdì ìjọba rẹ̀
ọba ọlọ́run tí wọn náà fi qualify mi lẹ́ẹ̀kan sálábò sí wa ni àbónídéédé arábìnrin bá bú ẹkún ìwọ̀n sunkún ọ̀rọ̀ pọ̀ níbẹ̀ àmọ́kù ìṣẹ́jú mẹ́jọ yókù ẹ dákun torí tọlọ́run tọ́pìkì tí mo bẹ̀rẹ̀ yìí wàláhì bí bàbá gan àwọn bàbá wa tí wọ́n fún wa tọ́pìkì gan mọ̀ pé ọjọ́ méjì ọgbà kí yẹn sọ̀rọ̀ ká dẹbi pọ̀ ibi tẹ́lómi ti dẹbi ntọ́ da ayé ẹlòmíì rúdè ní ọkùn ẹbí wọ́n bá dijọ́ mi á tún máa wí ààyè tá a wà yìí àbá alájí àgbà ti wí mo fẹ́ ṣàdúà amadu ẹyọ kan mo fẹ́ wí gbogbo ẹni tó bá sì dẹ́jà tí mo fẹ́ wí kò gba alájí àgbà gbọ́ ìyá yín ni mo jòkó sí làfáà mi bàbá oníwàṣẹ àgbáyé wọn fún àfáà mi ní Ṣọlá wọn wá ń kanu lé ìjáná sì rí láyé àfáà mi wá ní ìwọ náà lọ wọṣọ tuntun àwọn àjọ ń ṣe mùmárásà nínú ilé Ṣọlá alẹ́ àwọn tó ń wí inú ilé àfáà mi wá ìwọ náà lọ wọṣọ tuntun lónìí ọjàná sì láǹsàrù nílé mi mo wá dénjọ́ gbogbo àwọn àfáà wa pa náà wọ́n jòkó èmi wá jòkó ń gbaṣẹ́ wọn yà àfáà mi wá bàbá ti dìde ń bẹ̀ wọn àfáà mi Ṣọlá alẹ́ ìka lọ wọ́n wí lákọ̀ọ́kọ́ ìdìde ẹlẹ́ẹ̀kejì èmi wò pé kí n dìde ọlọ́mọdé ń wọlé ẹ̀yàn yìí àyíká tí ìpálà àfà mi mú nílé mo bá sáré dìde wọ́n gbé máìkì lé mi lọ́wọ́ àmọ́ padà gbá bí ṣe ṣe ni níjọ́ òun gbogbo ẹ̀yin màmá wa gbà ẹ̀ ní sunkún àfà mi bẹ̀rẹ̀ ní Ṣọlá alẹ́ ìka lọ́wọ́ ya àdínání ya Musitofa ya Sọfúwàtà Rahmani Ṣọlá ẹ máa wí. wá gbélé yìí ya Musitofa ya Sọfúwàtà Rahmani ya Rabbana bili Musitofa li adinani fagifiri zunubi summa silisani Ṣọlá ìdí mo wí yà yìí ni bàbá adinani àti ìwé pé méjì Musitofa wọ́n ní sàmá fọ́nkọ́ sàmá ونال قربا وخاطب ربه وعصى بعين صلى عليك النبي يا مصطفى يا rahama bàbá ìdí mo bẹ́ lọ mẹ́ ìjọ ohun tí àfáà mi àti ìwé pé méjì gbogbo àwọn ọmọ wa yìí dìde èmi ọmọ pé tó wúdùn ìjọ mo tó mọ̀ pé àpò mi wá kún wọ́n wá ń fi nǹkan sí mo délé mi náà ni àti bu ayé láti jọ́dọ̀ dé ní bàbá àwa ń gba owó kọ́dà mo dé bàbá mẹ́kà tí mo lọ yìí méjì mà wọ́n fún mi níjọ́ kan ní àárín ọ̀sẹ̀ kan náà wọ́n sì fún mi mẹ́kà méjì bàbá wa Grand Mufti of Ondo State Sheikh Batuta májọ bàjẹ́ fàáfàá náà májẹ kún ọmọ bàbá alájẹ àgbà májọ ṣubú láéláé níjòkó lẹ mo fẹ́ fi ànábì bẹ́ lọ́hùn oníkàrámà alájẹ àgbà lèmi ẹlòmíì náà wà ń wí pé àbò ló ṣe jẹ́ níjọ́ tí wọ́n fún wọn tí wọ́n fáwọn afáwọn mọ́kà tí mo ní mọ́jà kọ́tà yìí èyí tí ì jẹ́ nkankan èyí ní nkankan èyí mọ́ kankan bàbá inú mi dùn tẹ̀lé yín là ń sáré tẹ̀lé yín lọ ọ̀dọ̀ alájí àgbà nulẹ̀ mo wá débi transformer ibi tínú mi dùn dé àti white ara àfi jùà inú kọ́tà mo wá bọ́ àwọn ìyá kan wá pò mí láwọn wá fi ṣe ń bálabàlà òun náà mo fi tẹ̀lé yín omi kọ́tà wà ní gbogbo ìyá yín alájí àgbà sì náwó sí mo sì bá wọn bẹ́ẹ̀ èmi náà wá hòdì ọwọ́ wọn wá ń béèrè ọmọléwu ọmọlé lóru lálẹ́ mo wá ní ọmọ orí òkò ni kọ́dà wọ́n wá ń júwe màmá wa àgbà nílé òkú nulẹ̀ wọ́n wá ń júwe màmá mi lórúkọ náà ẹ wà ń bẹ bàbá bí mo ṣe gba mọ́dàdì náà nù sẹ́mi náà mọ̀ pé alájí àgbà fọ́ lé mi lẹ́yìn pẹ̀lú omi kọ́tà mo sì dèèyàn nù ayé. alibarika alájí àgbà ọ̀pọ̀ lára wa ọba mo fẹ́ fi ọkọ̀ anabi Muhammad bẹ́ẹ̀ lọ́wọ́ oníwàásí àgbáyé bá dá mi wọ́n ní humid amin al-makari ya òun mo fẹ́ gbé
tí n bá ti wí ẹni tí ń bẹ ń jòkó lẹ̀ yìí kò sí ẹnìkan ń jòkó lẹ̀ yìí tí ọ̀wọ́ sọ lé kankan tí ń bànú jẹ́ ni bá a ṣe wí látàárọ̀ yìí kódà bẹ́ẹ̀ ẹni tí ẹlòmíín rẹ́rìn ń ti ń bẹ lára rẹ̀ ò sì gbá kọ́rẹ́rìn n tó jìnà jù láyé òun náà sì nínú gbogbo ẹni tó wọ sọ lé bànújẹ́ mọ́lẹ̀ níjòkó lẹ̀ ẹ má sọ sínú ke kálukó fi lé mi lọ́wọ́ báyìí bó ní wàá ṣe bí ọ̀nà bàbá wa Alhaji Àgbà kọjá ká dẹ́jà ààyè yìí àyè tá Alhaji Àgbà ti ní ẹ ti ṣàdúrà ìjọ wọn ní abẹ́wò ká pọ̀ ọ́dà sódì mọ̀ wá ń bẹ̀ lápò tètè mi owó tèmi ni